lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo tẹ́lá tẹ́ láǹfà láti máa wò ìkànnì Orísun. Àjíjẹ ara yóò máa jẹun Ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò àti títẹ̀ fún wò kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Àwọn kan máa wá wò wípé èyí sì sẹ́yìn nìkan ni. Èmi ti gbẹ́ ẹjọ́ sọ́dọ̀ fún mi rí ni o. Wàláì, ó sọ ọ́ gbàyàgbàyà kàmí lójú báyìí pé èyí ṣe sẹ́yìn nìkan ni sáwà láàsì ẹ̀yìn láàsì kú ni. Etí òye náà ni wípé bàtà sọ́ọ̀dì bí lẹ́mọ̀ wá dàrbà jùn àwọn bàtà sọ́ọ̀dì bí lẹ́mọ̀ wá yẹ̀kọ́dà náà. Mọ́tà mi láàmú, o ti rí wàhálà tí mo ṣe. Ọ̀láyà àwẹ̀, àwọn èèyàn ní wọ́n ní ti àwẹ̀ lẹ̀, mo ní kí n lágbára nǹkan nígbà àwẹ̀ lọ. Èmi sì máa gba Monday, Tuesday, Wednesday, Thursday, ìsinmi Friday. Àjọ wa lágbára gan. Èkejì ní làájọ́ ń wá ọlá àwọn agbọ́dọ̀ Késàrì. Àwọn ìrànlọ́wọ́ lọ́dọ̀ Késàrà, ọba Késàrà. Nígbà tá a rí odi Késàrà, ẹni tó tẹ̀lé mi ó kú ẹkú ni. Ó kú sẹ́kù ni wípé ha sáàtì sìnrì báyìí kí la wá dé àyè. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá ti gbìyànjú àti sọlá ọlá mímọ ẹni àwọn ọlá nǹkan mi ìjọba mẹ́sì. Bàtà sọ̀yìn bí làmàrọ̀ àtẹ̀rẹ̀kọ̀dùn nàdá wà áyíkọ́nà àná láàrínkọ́nà bí ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀. Fọ́pẹ́sọ̀ lẹ́hùn mo wá sọ fún wípé lẹ́tẹ̀bùkẹ́ àyínẹ́kẹ́ yìí ìnàmá. نحاول ملكان أو نموت فنعذرا فقلت له لا تبكي عينك والله العظيم والله قلت كلاي والله كنت تلنجي تحاول ملكا أو نموت فتقدرا فنعذرا Mọ̀wé ló mọ́lẹ̀ kan, àwọn ọmọ fàánù ọ̀bára. Ọlátàwọn tàbí tí wọ́n jẹ kalẹ̀ yìí, bọ́lá wọn bá ń sa àwọn ọmọ wọn lẹ́sẹ̀. Èyí pé wọ́n ń wá ọlọ́run lẹ́mí wọn bó sí. Èyí pé wọ́n ń wá ọlọ́run. Àwọn tá a wá wí àwọn ọ̀wá wá ọlá ayé. Ọlá àtọ̀run ni wọ́n wá tí ọlọ́wọ́n bá ń sọ wípé tílíkà dárò ọ̀la àkọ́rà nàìjíríà ẹni lẹ́bí bàrà ìrìn ìdúnà ọlọ́wọ́ wọn fẹ́ràn àti ọlá àfẹ́fẹ́ wọlé àti ìbàtún mẹ́rin mọ́ ìtẹ́bí. Tílíkà dárò lè àgẹ̀rẹ́ ìyanu alẹ́ lẹ́bí bàrà ìrìn ìdúnà ọlọ́wọ́ wọn fẹ́ràn àti ọlá àfẹ́fẹ́. Wàlá ìbátú lílí ọ̀pàpẹ́. Gbogbo àkẹ́yìn táwọn pípì àwọn táwí àwọn bàbá yìí. Tọ́lá àwọn ti ṣẹ́kù. Dòní
ọlá ní wípé ọlá méjì ní ń bẹ ọlá ayé ọlá kìámà ni wọ́n wá. àkàyè. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فساد والعاقبة للمتقين. ilé ayé tá a wà yìí ìfẹ́ ya ọ̀rọ̀ ń bẹ àmọ́ ìfẹ́ ya. ẹlẹ́jẹ̀ ń gbà. للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. nasibu afẹ́ǹdá ní kí wọ́n pàṣẹ. àwọn ìgbà tí wọ́n rí ọlọ́wọ́ ọba lára ṣe dáadáa wọ́n kú wọn. ìpè wọ́n yá ìpè ádámà yìí àwọn tí wọ́n máa sọ lárúbáwá tí wọ́n máa ṣe gbúrú ẹ̀kú kò fi débi tí wọ́n. pọ́blẹ́mù wa àwọn àfáàní ni pé everybody ló fẹ́ gba gbogbo nǹkan kò sẹ́ni tí o fẹ́ ṣe ìkankan. ọ̀rọ̀ ń bẹ mi ò fẹ́ sẹ́ni o. وابتغ فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض. للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا نسأل الله من فضله إن الله كان بكل شيء عليما. Bàbá Ndúgà ni Mọ̀lánà Sheikh Abdul Qadir Imam. Ẹni tí ò bá dámòdúró mọ̀ yóò ní bẹ́ẹ̀ dámòdúró ṣe ṣe àná. Wallahi mo sọ níbi wàhádọ́rà tí máa ń ṣe ìdúrósù sọ̀bàhíyà wọ́n ní wallahi wọ́n ní lu Al-Qur'an ìdí ìdúró kẹ́ ṣe ṣe àná. Mo lè lù ú pé tí tẹ́lá tó gbẹ́ Al-Qur'an wá fún mi ní ìsìn máa lù ú wípé wallahi mo dúró kẹ́ ṣe ṣe àná. Nígbà tí ọ̀rọ̀ yìí wá di nípẹ̀yẹ́rin wọ́n sì ní ẹ̀rọ ìjọba ń parí òwe yìí ká ṣe kéré kàkà pọ̀sẹ̀ bàbá wa
owó ẹgbẹ́ ni. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا وسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. Ogun yìí pọ̀, àwọn bàbá yìí ní sìn, àwọn wà nínú hot seat. Bàbá Waziri wà nínú hot seat. Ṣẹ́yìn tí a bá jókòó sáàyè àwọn àgbàlagbà wà á mọ ẹgbẹ́ kí máa gbóná ni. Ẹjọ́ tí mo wọlé yìí, tí mo wọ lórí 1996-97 mo ti kó wálé yányán. Ní máa ń wálé. Àwọn àbíkí ni máa ń mú mi wálé. Àwọn wà lọ́rin kan. Àwọn accident. Ọkọ̀ wa wọnú igbó. Àwọn àbíkí wá ń gbọ̀ báyìí, wọ́n ń gbọ̀. Torí pé àdájọ́ fún bàbá ńlé ká tó máa bọ̀ wá lọ́rin. Bá padà, àwọn àbíkí sì rèé. O lè jí láàárọ̀ lásùbà wọ́n wá lọ́rin. Kí ẹ̀rọ tó sú wọ́n ti dé Èkó padà. Ọ̀nà dáńgbà náà ní àfàdé kí bá ọmọ tó fẹ́ lọ kàn mo bá ní wọ́n fẹ́ tẹ̀lé wọn ọba ní ilé mú ọ lọ́mọ èyí tí mo lọ́jọ́ ni mo ti fẹ́ yọ sọ fún bàbá. Àwọn sọ fún bàbá ṣíkà ẹ̀dá èyí wọn á lọ bá wọn. Bàbá ìṣàgbé mọ́ mi ni wọ́n ṣẹ̀ kí ìṣá ìkànnì wọ́n lè lọ́rin. Ìlọrin. ولا تتمنوا. Wàláì, àjálùbà tí èmi ò kí ń fẹ́ sọ̀rọ̀ bàbá. Àwọn ọmọ padà rí pé tá a bá rí mi sọ ẹlòmíì ò ní rí nǹkan tèmú pé òun á gbọ́ ṣọ́ọ̀ṣì kan làwa náà. Èyàn lè rí bàbá níta kó mọ́ ẹni nínú ilé àwa rí nínú ilé. Àwọn ti tẹ̀síwájú lẹ̀. Wọ́n ní Ìlọrin, ìlú Kìnìún, ìlú Ọ̀ká, ìlú Ṣèbí, ìlú Àkèké. Ọba bẹ̀rẹ̀ sí gbogbo ẹ̀ lọ. Àwọn ìdí sì kọ́ mi ní ìgbé ọ̀rọ̀ tí ń sọ pé wọ́n kò bá mi ò dákòtò rẹ̀ lọ mi ò mú ọdún lọ́mí rí o. Mo bá sọ fún wọn mo bá ní máa lọ. Nígbà tó gbé ọ̀sẹ̀ kan, bàbá jí lásùbà rẹ̀ jẹ́ kó bọ́ọ̀lù nínú mọ́tò. Ọwọ́ ti ilẹ̀kùn mọ́tò mọ́ mi, ọwọ́ wá ìwé gíláàsì kalẹ̀. Ibi tá a wá lọ ni bí mo ṣe dàgbà tó ń dọ́là yìí mẹ́lì mi lónìí. Ìlọrin yìí kí lẹ fẹ́ gbàlé níbi ọ̀rọ̀ bàbá òdi ìgbà? Kí lẹ fẹ́ gbà níbi ọ̀rọ̀ ṣe kàádà? Àwọn tí wọ́n forí lakú nítorí kí ọlá Ìlọrin bá lè ká. Kílẹ̀ sáwọn Subhana rabbika.